gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń bá bọ̀. Ẹ gbọ́, ta lajìjàgbara? Àwọn ajìjàgbara làwọn tí wọ́n ń gbìyànjú àti gbà wálẹ̀ lọ́wọ́ ogun tó dojú kọ á. Ta lájágún ta orú? Àwọn ajágún ta orú láfẹ̀mí ṣòfò, agbénipa, agbénitàgbénisowó tó jẹ́ pé afàìṣẹ́ni dáni lóró. Àwọn ajágún ta orú làwọn aṣekúpani afẹ̀mí ṣòfò láì nídìí, tá a sì mọ̀ ń tá a ṣe. Àwọn ń lé orí òkè tí wà fòpin ẹyẹ. Àwọn gangan làwọn aláṣẹ wa, àwọn olórí wa lókè, àwọn aláṣẹ ìlú wa, tó jẹ́ pé bí gbogbo ẹ̀ ṣe ń dàrú gbùdùgbùdù tó, ìmọ̀ràn ẹ lọ fọkànbalẹ̀ nìkan là ń gbọ́. Oríṣiríṣi ìròyìn ìbànújẹ́ ni wọ́n ń lọ nígboro, léè tó jẹ́ pé ìlú kọ̀ọ̀kan-mí ni wọ́n ń lù. Bá a bá wá wí, wọn á ní a fi páńpẹ́ òfin múra wa. Àwa ara wa náà ni wọ́n tún ń fìyà jẹ. Tàwa ni mọ̀rímọ̀rí. Mọ̀rímọ̀rí ni Olódùmarè tó dá gbogbo wa, tó sohun gbogbo ní bó ti yẹ. Ó ṣe rẹ̀ wa nílé ọlọ́ràá, ó wá ṣe wá ládúláwọ̀, ó dá wa dáadáa. Àwa gbàdúrà sólódùmarè, ó dàbí ẹni pé ọ̀gbọ́n mọ́, bẹ́ẹ̀ ó sì gbọ́ tiwa. Ìwà ìbàjẹ́ táwọn aláṣẹ àtàwọn alágbára yìí, àwọn afipámúniṣe tá a fẹ́ ṣe, tí wọ́n ń hù náà, ó ń jẹ́ kó jẹ́ pé bẹ́lẹ́ṣẹ̀ bá ń jìyà olódodo náà pín bẹ́ẹ̀. Èmi pé ta ni ká bẹ̀? Ẹ dákun, sáwọn ajìjàgbara ló yẹ ká bẹ̀ kí wọ́n dáwọ́ ogun dúró ni? Àbáwọn ajágún ta orú ló yẹ ká bi léèrè kí gangan lẹ̀ṣẹ̀ wa tí wọ́n fi mú wa pa, tẹ́rù fi ń bara àlé tí fi ń bara òkò? Àbáwọn aláṣẹ òkè tó jẹ́ pé èèyàn kan lásán kò lè dádì hámọ́ra ogun agbó àwa tá à ní gá tá à nígo, pé òun fẹ́ lọ gbà wálẹ̀ láì nímọ̀ aláṣẹ nú. Bírú ẹni bẹ́ẹ̀ bá pàdé aláṣẹ lójú ọ̀nà kó tó dọ́dọ̀ àwọn tí wọ́n ń lọ bá jà, àwọn gan ni wọ́n kọ̀ fi kélé ọba gbé. Wọn lórúfin. Àwọn tí wọ́n sì ń bù wá lóbè yìí, kò sí ní táwọn ò lè gbé lọ́wọ́ níjọ́ tí wọ́n ti wá ń bẹ. Ọwọ́ àṣẹ ìjọba ò tíì tó wọn. Tọ́rẹ́ ni tí ń kú lọ́mọ̀ pé òun kú. Ẹni ìjàmbá ṣe lọ́mọ̀ pé nǹkan bá wọn. Kẹ́ni ẹni ó hègbé lọ́mọ̀ pọ́wọ́ ẹ̀rọ ni. Ìgbín tá ayé tá a torí ẹ̀ bomi gbóná ti mọ̀ pọ́wọ́ ọ̀nẹ́ra ló ń bọ́ sí. Sẹ́ni ìjà ò bá sì bá. Ariwo ẹni sùúrù náà ni ọmọ pa. Ẹni ìjà bá ti bá rí, yóò mọ̀ pé nǹkan bẹ̀ ń bẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ lẹni ó bá ṣẹ̀ sófin ìjọba, tó bá ti fi mú dánrin ìjọba rí, yálà ọlọ́ọ̀bọ̀ àbí ọ wà ní galagala ọba, irú ẹni bẹ́ẹ̀ bá bọ́, kò ní bá wọn dásà táǹkù. Ẹ wá gbọ́, ìbéèrè mi ni, ta ni ká bẹ̀? Ṣèjọba gangan ni ká bẹ̀ ni àbí àwọn apanijayé? Bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń panijayé yìí, àwọn a sì máa lo orúkọ ẹ̀sìn kan tí wọ́n fi dí gàgá ojú. Bẹ́ẹ̀ gbogbo ayé wọn sì ń pa. Ìkòkò tí ń jò lọ́rọ̀ wọn kò sì bá àrò kan múlẹ̀. Ta ni ká bẹ̀? Ṣèjọba ni ká bẹ̀ ni àbáwọn aráàlú tí wọ́n jẹ́ ajìjàgbara? Àbólódùmarè tó ní gbogbo wa? Apariwo sólódùmarè títí bí ìpolódùmarè ò gbàdúrà wa. Ọgbọ́ gbogbo àwọn tí wọ́n fẹ́ jìjàgbara, gbogbo wọn náà lọ́wọ́ òfin ti ká wọn lọ́wọ́ kò. Bàbá wa ní àwọn abala tẹ̀sí. Ọ̀rọ̀ kì í bẹ̀ wọ́n. Ẹ pàdé mi lábala kẹta. Ẹ gbọ́, ipa akílẹ̀sìn ń kó lórí rẹ̀ kí wọ́n fi fọ̀ wá dànù.